kẹ́ mo tún dé o. Èmi lọ́mọ amúrùn mẹ́fà yẹn gbọ́gbẹ́dọ́. Ẹ̀ta gbérí kége. Èjì mú kúkú rodò. Èyí nílá erírìn édébòrò dẹ̀ ṣe mo tún dé. Tó fún mi lọ́rọ̀ mi wá bí o. Ó ní Alámọ kẹ́. Ó ní lọ́jọ́ tí Olúwa dá. Ọjọ́ ìdùnnú ohun ayọ̀ mẹ́bí ló jẹ́. Ó ní ọjọ́ yìí karùn-ún oṣù karùn-ún ọdún ìlàyájọ́ ọjọ́ kan àrà ọ̀tọ̀. Tọ́lọ́run bá ṣẹ̀dá ẹni yìí adùnbárò òde kan àrà ọ̀tọ̀ sílé ayé ń bí. Ó ní darapọ̀ mọ́ mi kájọba àdúpẹ́. Tọ́pẹ́ ọmọ Ògúndélé ni mò ń wí o. Aláṣẹ àti olùdarí Top God Nigeria Limited. Òní yìí ní sọjọ́ ìbí rẹ̀. Lẹ́rìn músẹ́ kó sọpẹ́ fádá ní wáyé. Ẹ̀hó ìhó ayọ̀ sí Olúwa ẹ̀yin lẹ̀ gbogbo mẹ́bí ló ní sáàmù wí o. Nítorí tí ó pọ̀ ní oore, àánú rẹ̀ kò ní pẹ̀kun, àti òtítọ́ rẹ̀ láti ìrandíran ni. Tọ́pẹ́ ọmọ Ògúndélé mo ní ọmọ gbọ́ bí mo ti ń wí o. Àrólé ilé Ògúndélé, mo fi gègé lọ́rọ̀ ẹnu mi. Ilé ńlọba wà kówó dé, ẹ̀yìnkùlé ńlọba wà kówó ọ̀dẹ̀. Yàrá ńlọba wà kówó kankan lé. Torí ire ni mo fi ń perí rẹ̀. Fi tinútinú dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá ọ sí o. Má sì ṣe gbàgbé oore rẹ̀. Torí ọ̀pọ̀ ọmọ ló fẹ́ wáyé lákòókò tá a bí ọ. Ṣùgbọ́n táyé rẹ̀ ò yọ fún wọn. Ọ̀pọ̀ ilẹ̀ sì jọ jójú ẹgbẹ́ o. Ṣùgbọ́n tí wọ́n sì dẹni àkọlẹ̀bù. Ọpẹ́ yìí ló tọ́ sóní dúró tí ò lè sìrègùn láé. Aṣọre fún ni má gbẹ̀jẹ́ Ọlọ́run títí láé. Tọ́pẹ́ ọmọ Ògúndélé mọ̀ gbọ́ bí mo ti ń wí o. Olówó orí Bùkọ́lá Olúwa ṣe mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi. Tó fún mi ní kí ọbí ológun ẹrú. Ó ní kí n kí ọbí oníwọ̀fà ọgbọ̀n. Ó ní kí n kí ọbí ológun kẹ́kẹ́. Ó ní kí ọbí ọlọ́gbọ̀n abájá. Mo ní èmi mọ̀lẹ́ bàbá rẹ̀. Òkè àpáta ní ìlú Gbọ̀ngàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun mẹ́bí ní ìṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Ọmọ Olúfẹ́ àrógbògìjà ọmọ Olúfẹ́ mọ́ olóòkú ọdún o. Ọmọ Alẹ́bí Oṣù má fara sigi. Àfíjú ẹyẹ ti jẹ́ ní gbangba oko. Ọmọ Agẹṣin sanwó mẹ́bí ni wọ́n pò kílẹ̀ àwọn bàbá rẹ̀. Ọmọ Kúlódò tó ti Ìgbórí wá. Ará Ìgbórí wọn ò lódò. Omi ikú ni wọ́n pọ̀ ọ́n mu. Ará Ìgbórí wọn ò lágbà. Gbogbo wọn ni jẹ́ bàbá nílé àwọn bàbá rẹ̀ ni. Ajẹ́ bàbá má jarúgbó. Ọmọ ọgbọ́n tí ń fọ ọgbọ́n ṣọlá. Ọmọ ọgbọ́n tí ń fọ ọgbọ́n ṣe ẹ̀ṣọ́ ara rẹ̀ lára ọ̀tọ̀. Ó torí ọgbọ́n bá lára jẹ. Ó torí ọgbọ́n ó tún bẹ̀rẹ̀ ṣàròdé. Níbi wọ́n ti ń fọgbọ́n ṣáadé sórí. Bẹ́bí ni ní àwọn bàbá rẹ̀ ni. Ọmọ arúgbó rọ̀jà máta. Òkúta àgbérọ̀jà ta ọ̀tà. Àgbòkù ọ̀hún wálé. Ó yọyọyọ dọ̀ ọ́ kíní. Bàbá Bólúwa ti fẹ́ mọ́ gbọ́ bí mo ti ń wí o. Bàbá tèmi Tọ́pẹ́. Bàbá Olúwa ní ìfẹ́ mi máa fi gègé lọ́rọ̀ ẹnu mi. Olójú àánú ni wọ́n jẹ́. Àánú Ọlọ́run ò ní fi ọ sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Tó fún mi ní bó ti dára nílé. Ó ní ló tún wuyì láwùjọ. Aṣọ yìí rẹ kò wá ní fàyà lórúkọ Jésù Kristi ọba. Wọ́n gbọ́ ohun tá dání wáyé wí o. Olówó orí Bùkọ́lá Olúwa ṣeun. Wọ́n gbọ́ ohun tọ́lọ́run ọba wí nípa tirẹ̀. Ó ní ìbùkún ni fún ọ ní ìlú o. Ìbùkún ni fún ọ ní oko. Ìbùkún ni fáwọn ọmọ rẹ. Àti fún gbogbo tí í ṣe tirẹ̀ nílẹ̀ ayé ń bí. Ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá wọlé. Ìbùkún ni fún ọ nígbà tó o bá jáde. Olúwa yóò mú àwọn ọ̀tá rẹ tó dìde sí ọ kí wọn ó dẹni ìkọlù níwájú rẹ. Olúwa yóò sọ ọ́ di púpọ̀ fún rere nínú ohun gbogbo tó o bá dáwọ́lé. Iwájú iwájú ìlọ̀pá ẹ̀bìtì rẹ̀ sí o. Àjọrẹ̀ yín o máa nìkan ọ lórúkọ Jésù Kristi ọba. A kì í káṣí láì gbó. Ó ní báwọn náà jà wẹ́rẹ́wẹ́rẹ́ nínú ayé bí. Àtọ̀tún àtòsí lágbówó rìn ìfìrí tàjẹ́ ṣe. Owó ò ní rí ọ̀sá lórúkọ Ọlọ́run ọba. Tọ́pẹ́ ọmọ Ògúndélé mo ní ọmọ gbọ́ bí mo ti ń wí o. Aláṣẹ àti olùdarí Top God Nigeria Limited máa fi gègé lọ́rọ̀ ẹnu mi. Àtọ̀jọ́ tọ́lọ́run ti fi yọ̀já òkun. Kò sọ adùn rẹ̀ nù rí o. Adùn ọmọ ní kúrò nínú ọ̀rọ̀ rẹ̀. Torí dídùn dídùn là balẹ̀ olóyin. Ìkorò kò ní wọnú ọ̀rọ̀ rẹ̀ lórúkọ Jésù Kristi ọba. Olóòkú ọdún o.
ẹyẹ lórí ìtẹ́ òjòjò kì í ṣòwò kó mọ́lẹ̀ nájà kókókó lára ọ̀tá lé níwòyí àmọ́dún kálẹ̀kùn ó sì bá ọ nínú ohun rere gbogbo lórúkọ Jésù Kristi ọba.